Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Dé Niger kódà Igbó Oríire ni àgbàdé Niger State kódà ó tún obìnrin kan tí wọ́n ti gbé láti bí oṣù 11 àti ọmọ rẹ̀ lẹ̀ ó gbà wọ́n lọ́wọ́ àwọn bandits wọ́n sì dojú ìjà kọra wọn ní Niger State. kẹ́ ẹ lè mọ̀ pé bí nìkan kọ́ ó lé wọn rọ́ wọn lọ wájú ni. ọ̀rọ̀ Sunday Igboho ó dàbí ilé tí ń jó bọ́ bá ti jó dé stéèjì ibì kan ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní panápaná ọmọ ṣèfù. ọ̀rọ̀ eléyìí ti kọjá bẹ́ẹ̀. kí ló wá mú mi gbé fọ́tò Ìbà Gani Adams onítọkùnrin kan tí ò ní láárí báyìí ọkùnrin kan bóra jẹ̀bi tó nígò lójú báyìí tó lè lórí láyà tó lè máa lanu gbàgà bíi pàkúté Ọlọ́run kó sì máa bú mi ọ̀dà akọ mi lórí ètò ẹ̀. ẹ̀ṣẹ̀ kí ni mo ṣẹ̀? èmi kì í ṣe blogger mi ò sì ẹ́fà fi Gani Adams mi ò fi wé Sunday Igboho rí. gbogbo wa la mọ̀ pé oyè tí ń bẹ lórí Ìbà Gani Adams kì í ṣòye kékeré Ààrẹ Ọ̀nà Kakanfò. lọ́jọ́ orí Gani Adams ju Sunday Igboho lọ nípa jàǹjàǹgbára Gani Adams ti bẹ̀rẹ̀ tipẹ́ mi ò fi wọ́n wéra wọn rí mi ò sì kọ̀m̀píà wọn síra wọn rí. ìtọ́jẹ́ ń gbé fọ́tò Ìbà Gani Adams sórí àwòrán mi ni pé ọkùnrin yẹn fẹ́ gbé mi kọlu Ìbà Gani Adams kò sì mọ ibi tẹ́mi àti Gani Adams tá a ti mọ́ra. ṣùgbọ́n mi ò ní í ṣe bẹ́ẹ̀. bínú bá bí abiyamọ tí abiyamọ bá gbé ọmọ rẹ̀ sínú èrò bínú abiyamọ bá rọ̀ inú èrò tó ti wọlé sétí símú ò ní rọ̀. mo fetí ara mi gbọ́ ní nǹkan bí oṣù 6 bóṣù 7 sẹ́yìn tí Ìbà Gani Adams jáde tí ń pèjọba tí ń pe gọ́fúnà tí ń pe gbá tí ń pàwo tó sì ń kìlọ̀ fún wọn wípé àwọn báńdíìtì àwọn agbésùnmọ̀mí wọ́n ti gba gbogbo ilẹ̀ Yorùbá tó kódà ó sọ pé wọ́n dé òkè òkun. Olódùmarè ọgbọ́n o mi ò fi pọ́n Ìbà Gani Adams lé. ó ní fact and information lọ́wọ́ highly intelligent. ìtọ́kù fún Ìbà ni láti rí àwọn èèyàn gidi tí wọ́n wà pẹ̀lú wọn. irú ọkùnrin hágàgà tó fi gòójú tó bóra jẹ̀bi tí ń kó ka ẹsẹ̀ pẹ́pẹ́yẹ sọ́wọ́ yẹn irú rẹ̀ kò yẹ wọ́n máa rí wọn pẹ̀lú Ìbà Gani Adams. ọ̀mọ̀wé ní Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀mọ̀wé ni àbẹ́ẹ̀kan ń fojú Ààrẹ Ọ̀nà Kakanfò lásán wò ó lè wa bàálù. ẹ̀kọ́ nípa aviation ká wa bàálù òfurufú ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa Gani Adams kọ́ ó sì lè wa bàálù. tí èèyàn bá wá nímọ̀ débẹ̀ yẹn ó dẹ̀ mature kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀. níbo lẹ ti ara wọn gàgà yìí tí wọ́n ń pa wọn sojú yìí. àwọn míì ń sọ̀rọ̀ dáadáa o nínú àwọn ọmọ Oòduà tí wọ́n jáde tí wọ́n ń sọ̀rọ̀. kò sí ní tó burú nínú kéèyàn olóyè sẹ́ni tó bá jẹ́ aṣíwájú èèyàn 100% loyalty la máa ń gbọ́ àìgbọ́ 99. èmi ò bú ẹni tó bá lóyà sí lídà ẹ̀ ṣùgbọ́n tèmi tó mú mọ́ ṣe jẹ́ kí ni tèmi. níbo ló ti gbọ́ tí mo kàn Gani Adams lábùkù? níbo ló ti gbọ́ tí mo fòun àti Sunday Igboho wéra wọn? Sunday Igboho ọ̀tọ̀ Gani Adams Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀tọ̀ Oòduà ọ̀tọ̀ ìrú ẹkùn ọ̀tọ̀. kí wàá ní tèmi tó mú mọ́? ó sì lórí láyà ó sì dákọ̀ mi. bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ ń hó kusukusu bí ọṣẹ nínú fídíò títí ń sọ̀rọ̀. ẹ kìlọ̀ fún dáadáa èmi kì í sọmọ kékeré o. nínú ọ̀rọ̀ rádáadáa tó sọ ni pé alàgbà Kọ́lá Olóòtú oníjẹkújẹ nìyí. ìran bàbá ńlá ẹnìkan ò lè fọ́ sọ̀yà pé màá tọrọ owó ńlé òun rí. níjọ́ mo ti mọ bá Gani Adams mi tọrọ owó lọ́wọ́ rẹ̀ rí. n ò sì béèrè nǹkan kan ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ ẹnìkan rí àfọlọ́hún. àkẹ́ni yá aṣọ mi tó ń jẹkújẹ. ṣé mo kọ proposal pé wá fún un lówó ni. nígbà bá Gani Adams tí wọ́n gbọ́ tí wọ́n sọ̀rọ̀ lórí rédíò wọ́n pè mí. wọ́n mọ nọ́mbà mi wà lọ́wọ́ wọn direct number mi wà lọ́wọ́ ọba. nígbà wọ́n fẹ́ ṣèkéde tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ bí wọ́n bá rántí tí wọ́n pè mí ń jọ́ náà àwọn ọ̀dọ́ aṣọ Sunday a máa pè mí lóru a máa pè mí láàárọ̀ a máa pè mí lálẹ́. sẹ́ńtì ọ̀wá á pè mí èmi yọjú sọ̀rọ̀ tí wọn ò bá pè mí sí. tí ọ̀rọ̀ yẹn wá tà nígbà tí wọn ò gbé lọ channel tó yẹ kí àwọn èèyàn ti gbọ́. ẹ fẹ́ sọ̀rọ̀ fún grassroots ẹ ń lọ bá àwọn corporate body àwọn alákọ̀wé àwọn
àwọn jẹ́nsí ẹ̀ ń gbé lọ́dọ̀ wọn. ṣé bí ọmọ náà là ń rán sí náà ẹni tó bá jẹ́ grassroot là ń rán sí grassroot. irú wa lẹ́kẹ̀ẹ́ sí pé ẹ rí nǹkan báyìí èmi gbọ́ ń jọ náà mo fọba tó ní mí búra. ìsọ nǹkan kan ni mo fọ́ lẹ́rán ni torí pé ọ̀rọ̀ tí wọn ò bá pè mí sí mi èyí dá sí. ọkùnrin abúrajẹ̀bí yẹn ẹ kìlọ̀ fún dáadáa o gbogbo ẹ̀yin Oòduà. kò íméèjì ẹ̀ ọ̀dà fún Gani Adams. kò dáa láti máa represent íméèjì Oòduà. tó o bá rí Gani Adams tó o bá pàdé ẹ̀ níbi ní àárín bóyá orí níbìkan orí rẹ̀ ó wù inú rẹ̀ ó dùn pọ̀ ọ̀rọ̀ ọmọ Yorùbá àtàtà. àwọn tí ń gáàdì Gani Adams bíi DSS ni wọ́n súùtù ni wọ́n máa ń wọ̀. gbolẹ̀ tí a rí olóòka kú sanrin tí wọ́n ń hó lẹ́nu kusukusu bí ọ̀sẹ̀. Olúgbòǹtì ọ̀jẹ̀ èèyàn gbọ́dọ̀ fọ́ọ̀kàn ọ̀ọ́tàdínmọ́yìn sọ̀hún kẹ̀kẹ̀kẹ̀ ẹnu mi àgòyà wà ń gbáwọn èèyàn ṣépè. ó mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn pátápátá bí ìgbà tó ń create sympathy fún Sunday Igboho ni àwọn tí ò nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tẹ́ ń gbé ṣépè tẹ́ ń ṣe gbogbo bó ṣe ń ṣeun ọ wà lára àwọn tó jẹ́ kí attention àwọn èèyàn kan pay attention sí Sunday ló tún lọ mú yàn wá láti Niger State tó tú àwọn èèyàn lẹ̀ ọ bá sì rú ọ lójú lọ General Hospital ń Gbòho ọ̀rẹ́ ìyá tí wọ́n gbà á lẹ̀ ìyá táwọn ti gbé látòṣù mọ́kànlá àtọmọ ẹ̀ eléyìí kọjá fíìmù inú gbé eléyìí kọjá kọ́ńtẹ́ǹtì. ibà Gani Adams mọ̀ mí mọ́ bá Gani Adams mi ò sì ní kọlù láéláé toróyè tó gbèrú oyè ńlá ni torí mọ́gàjí ìlú ni mí. ibà Gani Adams tún súnmọ́ àwọn onítùjú mi dáadáa nìbàdàn lára wọn ní Ìgè Akíìmù mi ò ní torí eléyìí kọlù bá Gani Adams. bí ìró gbogbo ẹ̀ máa ń ro níbi tẹ́mi àti bá Gani Adams tá àti jọjọ́ kò kàn ẹ̀ o lè débẹ̀ tó fi kú. ọkùnrin tó ń sọ̀rọ̀ yẹn tí ń dùn mí yẹn kò lè débẹ̀ tí ó fi kú tí ó fi jáde láyé kò lè débẹ̀. níbo ni wọ́n wà níjọ́ náà tèmi àti Gani Adams àti ọba aládé mẹ́rìndínlógún ilẹ̀ Yorùbá tá a jọ jókòó ńbẹ̀ níbo lọ wà. ọkùnrin náà bàjẹ́ o. mi ò ní kọlù Gani Adams nítorí wípé àṣẹ òòṣà ń bẹ lára rẹ̀. èéṣe tó jẹ́ orí bẹ́ẹ̀. nǹkan mẹ́ta ni ò ní jẹ́ ń kọlù Gani Adams. mi ò ní kọlù Gani Adams nítorí oyè tó gbé lórí Ààrẹ Ọ̀nà Kakanfò. torí pé mi náà fẹ́ jolúbàdàn mo sì fẹ́ jọba láyé mi ò sì ní fojú ọlá gbolẹ̀. mo sì mọ wàhálà téèyàn máa ṣe kó tó mú òkè gùn. èmi ò fẹ́ kẹ́ńtọ́ bá gòkè ọjà bọ́ èyí tó tún dàbí rẹ̀ òsàlá ọ̀sẹ̀ ìmọ̀gbó ò ní jẹ́ nkọlù bàbá arúgbó ọmọ wa gbà ò ní jẹ́ nkọlù Gani Adams ìyá mi ò ní jẹ́ nkọlù Ajíbọ́lá Ẹ̀dàn tó fún ò ní jẹ́ nkọlù àjọ jẹ lórí eréwé àjọ rìn lórí mọ̀ àjọ daṣọ olówó ìwèrè bora ọmọ èké lọkùnrin tí ń sọ̀rọ̀ ọ̀hún àgbà ọ̀kọ́gbọ́n gbogbo ń tẹ̀yìn fi dáyà ajá àyàn láyé lọ́lọ́run ti ní kí n jù lọ kí n tó jẹ oyè mọ́gàjí. nígbà mo tún wá jẹ mọ́gàjí tá a 40 ọdún ó lé méjì ní tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò. mi ọ̀bá máa jẹ kò ní ti kú jù. irú mi lè yàn máa fi òkà ẹsẹ̀ pẹ́pẹ́yẹ dẹ́rù bà. yàn máa gbé kinní kankan. aṣọ funfun ní Gani Adams wọ̀ ẹ má da epo sí o. bí ẹ ṣe ń dráàgì Gani Adams ọ̀ ń bà mí lọ́kàn jẹ́ inú mi ò sì dùn torí pé mo mọ tí wọ́n á pè ní ọmọ tí wọ́n pè lólórí. àwọn ọmọ tó wà lórí kíní fóònù tá à ń gbé lọ́wọ́ àwọn ọmọ jẹ́nsí àwọn ọ̀dá nǹkan kan mọ́ o. èmi ò sì sí Nàìjíríà nu wọn yọkàn mọ́ fáyà lọ́ntì ẹni. ẹ̀yin tẹ́ ẹ jó Oòduà ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n tẹ́ ẹ ní làákàyè nú Oòduà. ẹ kìlọ̀ fọkùnrin wọn ẹ sì yọ kúrò níbi tí ó ti mọ̀ pé òun ń sojú Gani Adams. ti Sunday tó ń bú ẹ̀yin náà ẹ ṣe tiyín inú gbọ́pọ̀ ńlẹ̀ bóun ṣe wọnú igbó tí ń lọ Niger ẹ̀yin náà korí bọgbẹ́ ẹ̀ mọ́ ló Èkìtì ẹ̀ mọ́ gbanú igbó látòrí rẹ̀ ẹ̀ gbàbẹ̀ ẹ̀ mọ́ gbàbẹ̀ ló Èkìtì igbó ń bẹ l'Ákúrẹ́ igbó ń bẹ l'Èkìtì igbó ń bẹ lọ́wọ̀ ẹ̀ mọ́ lọ ọbẹ̀ kó bí ó rédíò kọ́kùnrin yan pa àníkẹ́jọ ọmọ ti lọ ebi gbogbo wa lẹ̀ ń protect. Sunday Igboho mo fi ọba tó ní ẹ̀mí mi búra bí àṣà rẹ̀ wàláì tàláì mo fi Ifá olókun àjàgùnmọ̀lẹ̀ mo fi búra ẹlẹ́rìí ìpín mo fi Ògún búra lákàáyé ọ̀sìn mọ̀lẹ̀ èmi èé béèrè owó lọ́wọ́ èèyàn o gbàrà tí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì Sunday Igboho bí n bá jẹ́ nọ́mbà 1 n lè tó nọ́mbà 3 àbí nọ́mbà 4 èèyàn tó pè kó tó pè mí lálẹ́ ẹjọ́ tó pè mí pé bu ọ̀dá mi àdúrà yín ti gbà o mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o wọ́n ti sí mi ilẹ̀ o tá à ń gbàdúrà sí látijọ́ yìí Ọlọ́run ti ní ó rí bẹ́ẹ̀ o ọ̀yà ẹ̀ send candidate sí mo fi Ọlọ́run ọba tó ní mí tó ní mí tó ní tí ó níjọ́ tí ó kèmí nìkan nù sàárè
mo fi búra Sunday náà ń gbọ́ báyìí èmi ò fàkáǹtì ránṣẹ́ sí dòní ọlọ́run mo sì jọ mọ̀ pé mi ò ṣiṣẹ́ owó fún un. kódà ó tún fi ṣe mẹ́sẹ̀ẹ̀jì àgbá tí ò lómi inú ní máa ró worowóró ibi tí mo bá ṣẹ́dé 42 years tí ọ̀bá sówó lọ́wọ́ mi ó yẹ kí n pa sí ọ̀hún tí kí n lọ rèé máa wá nǹkan mi sí. gbogbo téèyàn fi sọ pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbèhùn lọ́lọ́run ti kó sí i lọ́dọ̀ bóòrè sí òfin gbá mọ́ èyí tó ti fi òní lè parun. ẹ má ta ẹrẹ̀ sí white tí Gani Adams wọ̀ ẹ wo àwọn ọmọ tí wọn ò bí ẹlòmíì dá kó súnmọ́ bèbè ibi tí àrólé kẹwàá Gani Adams wà ẹ wò bí wọn ṣe ń dráàgì bàbá ń bàbá. Ààrẹ Ọ̀nà Kakanfò lámọ̀ pé èmi èé torí owó fẹ́ràn èèyàn mi èé torí owó tẹ̀lé èèyàn. kọkùnrin olóòka kúsẹrin tó kò ka pẹ́pẹ́yẹ sọ́wọ́ ọ̀hún kọ́ lọ bí Gani Adams léèrè pé mo ti ṣe ṣóò fún lọ́fẹ̀ẹ́ tó pè mí ó tún rán ìgè sí mi tó wá dúpẹ́ lọ́wọ́ mi pé òun rọ́wọ́ mi o mo ṣeun o níbo ni wọ́n wà níjọ́ náà. ẹ jẹ́ kí n máa ṣàlàyé wípé bí Sunday ṣe ń gbìyànjú yìí ẹ jẹ́ ká encourage ẹ̀ kárírù Sunday 6 8 kárírù bá Gani Adams 2 3 4 káwọn náà ó dìde ń bọ̀ lónìí ń bọ̀ lọ́la ọkọ̀ọ̀kọ̀ dáwọ́ dúró ná lẹ́yìn pé ká máa retí àwọn tí a kó lọ gidigidi wọ́n dé o wọ́n ń bọ̀ wọ́n dé o wọ́n tún ti dé o ẹ ti sùkúù o wọ́n kì ní kankan o bíi kí wọ́n máa lọ kọ́ mọ́ sùkúù lọ́sàn-án tí gbogbo táà rí gbogbo ẹ̀ lórí Facebook gbogbo ẹ̀ lọ́lọ́run ti ní kí ó kú òǹbẹ̀. níjọ́ tí wọ́n ní kí àwọn èèyàn máa wá sọ ọ̀pá epo wọn ò pé Sunday ńjọ́ náà ńgbà tí ò kàn àsìkò tí Sunday tá a wà yìí ọba jọba jẹ ọba wọn mú àwọn ìjọba òkè lọ́fàá lé IG lọ́wọ́ èyí tí Sunday sì ń kórìn tó ọba rí ọ mọ̀ pé ọkọjá àrù ẹkùn nìkan ọdọ ajá kí n sọ láńgbèjì tó gbọ́ torí mo mọ̀ pé ọkùnrin tó bú mi yẹn yọ láìkè egbòogi yọ láìkè àjò ó gbọ́ bí babaláwo mi ṣe fẹnu re kífa bútẹlú ọdẹ mi ò pé wúkúdẹ fún ọdẹ mi ò pẹ ọ̀nà tààrà tí mo rìn tí mo báwọn àgbàlagbà pàdé wọ́n ní dákun jọ̀ọ́jàre kí n fáwọn láṣàmú wọ́n jẹ́ ń gbàbẹ̀ lọ tó kéré tí n bá ń ọ̀fẹ́ lọ́nú ẹ̀. kò yí ọkùnrin tí ń sọ̀rọ̀ tí ń ṣépè ilé Sunday tí ń sọ̀rọ̀ sí mi. tó bá yé dáadáa kò ní í ṣe bẹ́ẹ̀. tó o bá di lọ́la torí ilẹ̀ ṣú lálẹ́ yìí wọn kì í dá ifá àrò ẹkùn wọn èyí kì í lálẹ́. wá babaláwo kan tó jíire tó o mọ̀ pọ̀ gbọ́fà lọ dáadáa. wá lọ bá pé ifá wo ni wọ́n ń pè ní ìrù ẹkùn pé kó kí ẹsẹ̀ méjì fún ọ ní tí wọ́n ń pè ní ìrù ẹkùn tó bá kí ẹsẹ̀ méjì fún ọ gbogbo tó ń ṣe wọn ò ní ṣe ibẹ̀ ló ti máa fẹnu rẹ gbolẹ̀ báyìí tó mọ̀ pé tó fún un ọ mọ̀ pé Fákànní jẹ́rù ẹkùn tí wọ́n bá dá fún yàn kò gbọ́dọ̀ mọ́ rúbọ ńjọ́ náà bọ́ bá lòun ọgbà màálù bọ́ bá lòun ọgbà ẹ̀ ńlá wọn ó fún ẹni mo fi ní ọjẹ́lẹ̀ ó mọ́ o tó bá di pé ilẹ̀ bá mọ́ kó o sì wówó o ti wówó ní àkáǹtì rẹ̀ wọ́n tó kì í sí ọ ní a bá ti kì í sí ọ létí ọmọ rúbọ rẹ o bọ́bá lóun ọgbẹ́ ńlá òun ọgbọ́ ńlá òun ọgbà kínní kan ọ̀rá o ìrù ẹkùn kì í ṣe fá kékeré ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ má fi Gani Adams ẹ má fi wé Sunday wọn ò jọra wọn bí Gani Adams ọba mọ̀ ọ́n tí gbìn ọba mọ̀ ọ́n jẹ yóò ti kú sí jù látàyé Ọbásanjọ́ wọn ò sínú ṣàwáwù wọn sínú ẹgbẹ́ ṣùgbọ́n gbà lásọ ìgbàlẹ̀wù ìgbàlódéré kókò ńlẹ̀ Ìlọrin àwọn ànábì tẹ́ gbọ́ tá a máa kànú Kùránì àti Bíbélì yẹn àwọn ànábì yẹn wọ́n dé níjọ́ tí Jòhánù Baptist onírìbọmi tí ń rèèní tí ò sí mọ́lẹ̀ oṣù rẹ̀ kò sí wòlíì rẹ̀ níjọ́ tí Jésù dé ó tẹríba fún ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀.